ṣe sí ààyè tó àwa ààyè náà níbi tí ò ti sáyè lógede wípé ẹni Ọlọ́run bá ti gbé hàn díẹ̀ tó bá fààyè lẹ̀ fọlọ́run Ọlọ́run fẹ́ jó lọ́la ni. òdì sí tọ́lọ́wọ́n bò lè fi kó báyàn tí wọ́n gbọ́ mi báyìí. Ayyakumullah. wa ashfina min kulli da'in fina. Wa ashfina min kulli da'in fina. Wa afina ya Rabbana wa hamina. Tẹ́ bá ti jókòó ìmọ̀ sọ tó kàn. Wa ashfina min kulli da'in fina. وعافنا يا ربنا وحمينا. ìtumọ̀ ọkọ̀ yín òun náà mo fẹ́ fi ṣàdúrà fún yín. ó ní òkìkí gan-an kò ní olówó lọ́wọ́ o. iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ayé lè mọ̀ ọ́ kówó sì má da ọmọ. eré ọ̀tọ̀ọ̀tọ̀ méjèèjì. ẹni bá wá lókìkí òkìkí wà nínú tí máa ń sápáyàn lérí ayé ti mọ̀ mí ayé lè mọ̀ ọ́ lóòótọ́ kò sì máa jẹ́ special guest of honor lọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ̀ lérí ayé ọ̀tọ̀ lérí ọ̀run ajé àwọn abíntu rasul Allahu hayataha Ọlọ́run ní máa ń fi ilẹ̀. wa ashfina min kulli da'in fina wa afina ya Rabbana wa hamina. òtítọ́ máa sọ eléyìí Ọlọ́run lè kàn first half kó sì fìyà second half gbé ọ́ ẹni ò sì wí ní second half wọn ní gbé fún ó dáa fún ọ láyé ìkò ní ó dáa fún ọ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ayé yìí láàṣẹ ká tó sọ̀rọ̀ ẹni tọ́lọ́run bá ní ó wá dáa fún láyé yìí ó bèèrè kó wá fi ayé yìí ra ọ̀run. Ajfina min kulli da'in fina wa afina ya Rabbana wa hamina. ìdí ni o ìdí tó jẹ́ ndé àyín ní sọ yìí o tí bá ń fàájì àṣìfà wulẹ̀. wa ashfina min kulli da'in fina. wọ́n dẹ́lòmí mọ̀ láyé yìí àmọ́ tó bá rìpọ́ọ̀tì pé jìrẹ́ fọ́lọ́ wọ́n dìsébù rẹ̀. wa afina. ayé yìí náà ti dá mọ́. kó bá rìpọ́ọ̀tì rẹ̀ fọ́lọ́ wọ́n kọ́ ti fi fìdí èèyàn rẹ̀. ló fi já sí pé wíńgì tọ́lọ̀ bá pín oníkálukú sí kó mẹ́ńtẹ́ni ẹ o. gbogbo oore tọ́lọ̀ bá sì pín fún ọ yọtọ̀ ọlọ́ọ̀lẹ̀ tó o bá fẹ́ jó yẹ ẹ lẹ̀ fún ọ. wọ́n gbọ́ àwọn kan lánàá ayé sì gbàgbé wọn lé níbi ìgbà tí wọ́n dún lánàá. nítorí ló mọ̀ ẹ́ ṣe wọn Ọlọ́run kún ọ nípa láyé fi ń gbọ́ o Ọlọ́run bá kọ́ ẹ̀yìn sí ọ ó mọ̀ ṣẹgbẹ̀rún nǹkan òun ayé ó sì ṣèbí ìgbà tán gbọ́ ó máa rò pé à ṣèbí tá a ṣe níyì náà nì Ọlọ́run fi yí ọ ní páwa ni ti ń dún bẹ́ẹ̀ ìgbà tọ́lọ́run bá dẹ̀ fún ọ tó o bá yọ àyè rẹ lẹ̀ tó bá yíwọ́ fún ọ tán ó mọ̀ pé yóò mọ̀ decline kọlù rẹ. wa ashfina min kulli da'in fina. láàfin gbọ́dọ̀ jẹ́ káyé yìí gbé wa lọ yẹ́nyẹ́n má jẹ́ káyé gbé ọ lọ́wọ́ báyé bá ń gbé ọ lọ́wọ́ bí kò ń bẹnu ayé ni ń gbé ọ lọ́nu kàlánù ayé sì gbéyàn lọ kó dáyà padà you don't go tó bá ń gbọ́ sọ kó ti lọ bí ẹ báyìí ti lọ nú ayé yìí ó lọ náà nú ẹlòmíì dárìkì àmọ́ wájú Ọlọ́run báyìí kò mọ ibi tó gbà dọ́rùn ẹ̀ǹkùlé náà mú gbàdé rẹ̀ níbi títí ń rìn kí níbi pa ṣayé yìí àní o má ṣayé yìí àti ní o má jẹ ayé yìí Amẹ́ríkà ò jẹ ayé yìí kó jẹ tẹ́rí oníkálukú ń jẹ sẹ́kù fáwọn tí ń bọ̀ ni. wa afina. ayé yìí ni ó padà jẹ gbogbo wa tán yẹyẹ kéegun iṣẹ́ tá a bá wá ṣe ní ó ṣẹ́kù. àyè tẹ ẹjọ́ lẹ̀ fọlọ́hún ajé aṣífáwù mọ bó ṣe tó o. mo sọ tẹ́lẹ̀ náà mo lọ́ mọ̀ ọ́ láyé kò ní mọ̀ ọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run yẹn ti ṣàtọ́jú hàn ní tó bá pè dá sí kò ní dá sí.
ẹni bá sì ti gbàgbé Ọlọ́run Ọlọ́run ó gbàgbé òun náà níbi sọ pé ìyẹn gbọ́dọ̀ mọ Ọlọ́run létí ẹnìkan ní ẹ̀sọ́ Ọlọ́run máa ń gbàgbé yẹn ni náà fi wá ń rán létí mi ní Ọlọ́run ó pọ̀ ti láyé ìbí ìgbà tó gbàgbé rẹ̀ náà ni gbogbo tó yẹ kó fi jẹ́ èèyàn ó rí o kò sì tún ní yẹ ọ bí ẹgbẹ́ tálẹ́ǹtì kọ́ ní mú yàn talẹ́nu o lè gbọ́n gan kásì má kí ọ níbi tó ti jẹ́ èèyàn o lè kàwé gan kò sì tún má kàwó tó bá jápọ̀jù yẹ ní mẹ́yẹ fò ní ẹyẹlé kí ló dé tẹ́tì ẹ̀ ò lè fò bí ẹyẹlé ìbí yẹn ń bẹ lára tiẹ̀ náà ó mọ̀ ọ́ gan kò ní kí ọ pé kò ní ká kí ọ bí tí ó bá ti wúlò fáwọn èèyàn ayé lè má kí ọ ẹni Ọlọ́run bá wá ní ká pè láyé yìí táyé sì dá a mọ̀ àánú lórí gbà o tó bá dókè tán tó gbàgbé Ọlọ́run ó yà gáàdì rẹ lójijì tó sì ní mọ̀ gbogbo ẹ̀yin tẹ́jú. orúkọ mi ni Bọ́lá Majid so wá sí èní ó dá lọ́pọ̀lọpọ̀ ẹni tó pè wá sí ibà ìdéhùn mi Fatai mọ̀mísí yàsí ó léyọ̀ gidi pàtàkì gan sí mi tó jẹ́ pé àwẹ̀ wà àwẹ̀ ò sí wọ́n léyọ̀ tó yẹ pé wọ́n máa ń nawọ́ sí gbogbo wa wọ́n dẹ̀ dá sí gbogbo wa so Ọlọ́run àtúbọ̀ máa fún wọn ní agbára àti ọ̀tún lábá mi pèsè fún lọ́pọ̀lọpọ̀ láti tún máa ṣe jù báyìí lọ lágbára Ọlọ́run. nínú Ramadan ilẹ̀ lómi ìrìwà bú ní ìwùdù tààrà lóògbé látùká dìbà ẹ̀sìn mọ́ gídá ń fojú ọmọ mi báyìí sáà màláìkà ní ṣiṣẹ́ nù wọn. àwọn màláìkà ó wọ location mi wọ́n sì sákò bí aha sẹ́yìn ò mọ́ pa àwọn pẹ̀lú àwẹ̀. àwọn àánú oṣù rẹ oníkàwé yẹn wù ààrẹ mẹ́ o ẹni bá tún yọ àyè rẹ kalẹ̀ ẹja kí ó fẹ́ lọ́la nu. bọ́lá ṣe wá fún yín ṣe tẹ́ ìjókòó yìí ẹnáwó ẹná àràkúnra sọ gbági gbogbo tẹ ẹná fún wáyà ìka tó bẹ̀rẹ̀ sẹ́yìn abèrè lọ́wọ́ Ọlọ́run èmi dídì bí ni pé dákun àjọ negotiate gan Ọlọ́run dákun iṣẹ́ tó fẹ́ bẹ̀ mí yìí owó tá máa dá fún wa lẹ́nu ètò kankan ìyìn sì fẹ́ jẹun lọ́wọ́ ọ̀tá ṣàánú mi láti inú ilé kí n má wo nǹkan náà ta àmọ́ burú fẹ́ni tó sọ wípé àwọn àbá yìí ti ní àdúgbọ̀dọ̀ náwó fún wọn mọ́ ó fẹ́ ní sínú ó máa náà náà ní àwọn wọlé wá gbà ní bó bá ṣe ń náà fáwọn ìwọ́n náà máa gbà tó jù bẹ́ẹ̀ lọ. gbẹ̀yìn tẹ náwó àtẹ̀yìn tẹ̀ àkíbi náà náà tó sì wù yín kẹ́ ẹ ná ẹlòmíì lásìkàdì ló wà lọ́wọ́ rẹ̀ mọ́ nà máa dá wa lọ sìkà sí mi lọ́wọ́ owó mọ́tò ní bẹ lọ́wọ́ rẹ̀ mọ́ nà má fẹsẹ̀ rìn lọ́lé bàtò tí láàníyàn kò fẹ́ náà tó sì rí iná wọ́n kọ́ ládàá kó ná fún ọ. Ya Allah. Gbàtò rẹni tó ná dọ́là tí nù rẹ tún sí pé dọ́là náà ná bàbá yìí tẹ́mi náà bá sì ní èmi náà ná dọ́là náà kọ́ ọ́lẹ̀ fún wọn náà lọ́dọ̀ ọ̀rọ̀. Wa ashifina. Àníyàn ní sáájú gbogbo nǹkan ajé àṣìfà wò. Ìmọ̀gbà ẹ̀kú ti fi dé. Ìgbàlá gbé yín sáàrin wáyé. Múfì tẹ plé wájú wa lé ní àti wò tán. Wọ́n yẹ jáwé ohun sùn jẹ́ kọ́ra báyìí. Wọ́n ṣe múfì kan lẹ́nu. Èmi ò rí múfì wúrí o. Nínú àwẹ̀ bá láì ṣe pẹ́ gbà wẹ̀. Ẹ̀rí bí ṣe sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ní ìjí bá ti ń lò ní. Kò gbọ́dọ̀ tán náà púpọ̀. Wọ́n wá ṣe múfì náà gàgámà. Mo kí Ọlọ́run kú sẹ́ yóò sì máa bá nọ́ọ̀sì yìí zò. Lóòótọ́ ìyẹn nídìí ẹnu ayé ìwé eré làwọn kan nídìí. Ó tọ́jú ẹ̀ka rẹ̀ fáwọn tó bá sẹ́ni fẹ́ request yìí fi ọ̀. Ó wá accept ẹ̀. Wèrè ń bẹ́ẹ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan mo kàn tọ́jú ẹ̀yìn rẹ̀. Torí bí ò bá fi wèrè díẹ̀ kún, wọ́n gbóore rẹ̀ gbẹ̀ǹkulé. Wọ́n mọ ìyẹn oúnjẹ, wọ́n sì láwọn ṣe tiẹ̀. Ayé yìí sì ni wọ́n ti da kí wùwú. Palliative gbogbo wa tí wọ́n fi ránṣẹ́ sáyé yìí wọ́n ti lè jí kó warehouse. À ń lè jà fún un. Ó wá jókòó nulẹ̀ kó oore tí glory kan ti ń bọ̀. Wọ́n ti dá lọ́nà. Dispatch ẹ̀dẹ̀ òní ti bíbà. Oníkálukú ń jalè kílèmù ẹ̀ ní. Gbogbo àwọn olóṣèré tẹ̀ rí i. Àwọn náà ń kílèmù ẹ̀ tipátipá ni. Kò sí ráwọ̀ tí ẹ fẹ́ wọ mi. Kò sí náà tí ẹ fẹ́ kú. Yóò máa kó náà máa sí ni.
àwọn náà kó náà wọn ni ẹ má kó so àwọn rẹ̀ ta iṣẹ́ yẹn bọ́ síwájú padà tó bá lóhùn rẹ̀ yín fàṣẹ ẹ tún sọ yóò di stáì kò sí ṣubú lẹ̀ tó bá fi wò rẹ́ tó fi gbé ọ ṣubú wà máa tẹ̀ ọ́ mọ́lẹ̀ sóni o wọ́n fi ọ́ fíìlì lẹ́nu láyé tá ń lò lọ yìí báyìí bẹ́ẹ̀ bí kò bá fi wèrè kún ní ìsìláàmù ní tó lẹ̀ ṣé eré nìyẹn bá lójú ogun ni níyàn fi yọ̀dá séyàn so àwọn kan ò ní kú lọ́nà bọ̀rọ̀ òun ni dèdè ń dájú á display o àwọn kan ò ní kú lọ́nà bọ̀rọ̀ àfìgbà tó bá gún wọn sẹ́kẹ́ díẹ̀ kẹta lọ́nà ọ̀nà mi lẹ́wà abẹ́dàgùn ẹ máa ju táyà àwọn díẹ̀ díẹ̀ gbogbo àwọn olólùfẹ́ yín mọ̀ ọ́n sí mọ́mọ́ mo mọ́ rẹ́yìn náà sí wọn ètò display lẹ́nu ohun tó pọ̀ ju èyí tí sì mú kù tán apàdà jókòó nu mọ́tò ojú ẹgbẹ́ ẹ̀ mọ́jà ṣébi alọ́nà ni ẹ̀já tó wà sí pákéjì ẹ̀yà bọ́lá wà á ṣì fi náà mi kúlì náà yìí fi náà wà á fi náà yà rọ́bànà wà hàmínà. dákun nítorí ọlọ́run ọ̀rọ̀ mi sókí tí kàn sọ ni wípé mahama kọsọ́ta máma balagata kìsírù kàfin ìbádàtì fọlá tùfìrì ti fi òṣùnà ìlẹ̀kùnlùkì. nítorí ọlọ́run ó lè má rẹ́sìn tọ́lọ́wọ́n bá ní oṣù ṣe rọrùn ẹ̀sìn rẹ lè mọ̀ pé kò sẹ́ni tó lè náwó láyé pé òun ò di ọlọ́run gbèsè rí àìmọye àkíkọ̀ wọ́n ti gbé gbogbo ohun àwọn èèyàn lọ ìwọ̀n ẹlòmíì ó sẹ̀ mọ́ fìdí wọ́pọ̀ báyìí. orúkọ mi ni Ríkẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Stay Ever Glowing Skin Care. Topic wa lè ní jẹ́ ìwà lẹ̀sìn tó jẹ́ pé mo lè kọ́ ẹ̀kọ́ púpọ̀ níbẹ̀. A dúpẹ́ lọ́wọ́ host wa ìyẹn Adéhùnmí Fatai owó màmá yẹn sí Ọlọ́run àtúbọ̀ máa fún wọn ní okun àtàgbára láti tún ṣe jù báyìí lọ. A dúpẹ́ lọ́wọ́ wọn gan-an nítorí a kọ́ ẹ̀kọ́ ńlá nínú lecture wa lénìí. Yes, a dúpẹ́ God bless her. Ọlọ́run àtúbọ̀ máa fún wọn ní okun àtàgbára. Ẹ ṣé. ọ̀rọ̀ tọ́lọ̀ bá tètè gé ìwọ̀n báyìí ó yà lẹ́nu kẹfí sẹ́gbẹ̀ẹ́ kan náà bóyá ó ṣe ní sẹ́kì. torí kèé sábà rọrùn ọlọ́run náà sì mọ̀ bẹ́ẹ̀ èyí ire ní máa ń lé àti ṣẹ́jú èyí ire ò ráyè advertisement ìsáré kan tí ń polówó gàrí táwọn èèyàn fi mú èyí ire ò rà lúgọ síbi kan ní tó bá nídìí ní invite mi àbẹ́bí bú kọ́dà kó má pé yóò kalẹ̀ fún lé rẹ̀ òun lọ kíni òun máa há ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ ni wọ́n tọ́ ni èyí ibú dùn ṣe amẹ́sẹ̀ rẹ̀ ní òdùn jẹ èyí ilé lé àti ṣe láfi gbọ́dọ̀ kẹ́ni tí dáadáa bá mọ́lá dáadáa lé gan o gbogbo ibi tí dáadáa wà pátápátá ibi ìnira ni àti bínú máa rọrùn àti ṣe sùúrù bẹ́ẹ̀ bá rẹ́ lómi ibi títí ń gbé bínú mára yóò sì fẹ́ lè bẹ́ẹ̀ ẹlòmí ò máa fọkún ni ó yẹ kí n bọ́ọ̀sì ni àwa ní ṣe sùúrù tó bá wá ṣe é wò rè ni wọ́n náà wọ àwọn aburú tó ń dẹ́wọ̀ ń kọ̀rọ̀ yàrá rẹ̀ wọ́n náà máa bí ṣe ń dùn mọ́ ẹ bá rẹ́ lómi ti ṣe press up báyìí ó ti wọ́n lóṣù kan tó fẹ́ gbé nù ọlọ́run ó tún wá gbé ìgbọ̀nà míì fún lónìí tó bá ń bọ́ lóṣù jù ń tún máa ń rówó sí i kò má pé ọlọ́run fẹ́ jẹun yá pẹ̀lú tákìsì Fàlàtù fúri ti fi ọlọ́run sí bọ́lọ̀ bá fẹ́ ṣèyàn lóore pílánì náà ni yóò ya formation fún mi ẹni ọlọ́run fẹ́ sànù yóò kọ́ fìyà jẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ ó bèèrè kó kíyà jẹ ọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ dán torí tó o bá jẹ́ ìyanu kádàrá rẹ tán oníjọ́ rọ ọ̀fọ̀ àmúni o ó ní déédéé ẹkún tó ní kálukú oṣù kó tó rẹ́rìn tẹ́kùn ò bá ti pé kọ́dà bí kẹrin bá ṣẹlẹ̀ sí ọ lásìkò òun ò fi sọkún náà ó sì ní déédéé kìlómítà tó ní kálukú orin kó tó débi tí ń lọ bí o bá ti pé òní débẹ̀ o bá sì dúró lójú ọ̀nà gbogbo àwọn tó bá tẹ́kì náà padà wájú ọlẹ̀ challenge ara rẹ ni kò sẹ́ni tí ó bọ̀ fèsì ẹ̀ oníkálukú náà ní challenge ti ẹ̀ tí ń fèsì tó máa rán tẹ́lẹ̀ ẹlẹ́ni. ibi tí mo ti lọ eré ikú ló dùn ṣe jù níbi jásí wípé ẹ̀sìn ọlọ́run ọba
ibẹ̀ lérí eré pín sí ó wá lé àti ṣe kò sẹ́ni tó ṣe blame ṣe bá rẹ̀ là ń gbà yìí. àwọn èkó ó yẹ kọ́lọ̀ mọ̀ fún wa láwọ́dù lẹ́yìn àwẹ̀ yìí. àwọn èkó yìí sì tẹ́wà fi gbáwé àwọn sùdé sí mọ́kà ní àwọn oníwọ̀ bọ́mṣọ̀ tíwájú wọn àní sí gbáyà lẹ́kì tàní sọ́ọ̀bà dídí òkèlè wọ́n àrí TikTok wọ́n bẹ̀rù àwọn ẹtí wà yìí àwọn ọmọ akọ́bẹ̀ tó bá rí wọn lọ́sàn-án àwẹ̀ wọ́n ló mọ̀ pàwẹ̀ rẹ̀ ti já ọkàn ọkọ̀ fún un. wọ́n kàn máa ń lọ ní pé wo àjọ fi rèé pọ́ǹtì ẹ̀ láì parí ẹ̀ lọ́wọ́ gbà bẹ́ẹ̀. pẹ̀lú bẹ́ẹ̀ a sì tún wọn lẹ̀ òyìn ni ọ̀ lè sọ pé oníṣùgbùn tá a bá kàn kó àbòsí rí ẹ̀ ọ́ ló bẹ̀rù ọlọ́run sọ àbí láti lè gbé ìmánì rẹ̀ pàtẹ́tẹ́ tá pàtẹ́tẹ́ ìmánì rẹ̀ ní ìsìnwó owó olóò níbi òbí olówó lọ́wọ́ dé ìdáni tí èyí ọjẹ́ ọlọ́mọ tó wà ní. Màmá bàlágà tẹ́kì sí inú kàfin ìbádàtì. Lẹ́gbẹ̀gbẹ̀ yìí mo lá kọjú sí ó lè yẹ ìta kíka tó lè yẹ ó tún lè yẹ ìta tún ní kílẹ̀ ìtòsù tàbá tún kó yẹn iná agbègbè síwájú ọlọ́run sáwẹ̀ ẹ̀ wá pé báwọn àwọn ẹ̀wọ̀n ló gbà tó parọ́ abáláàrọ́ wọ́n náà wo fóònù tó wà ó ní tó lè já fóònù wa tó lè já àwẹ̀ wa ìbẹ̀lẹ̀ fóònù kàbọ́ bẹ́ẹ̀ ó láwọn ibi tó wọ̀ wọ́n tó mọ̀ pé ó ti sìn níbo lẹ́sìn ti wá pé mílíọ̀nù ẹ̀sìn wo lè pé tó bá yẹ ẹ lẹ̀ fún ọ bí ẹ̀sìn nítorí ọlọ́run má jò ó yẹ ẹ lẹ̀ fún ọ bí ìwà náà ìwà láàbì pàṣípàṣí ẹ o ìwà ni o ìwà láàbì dí pọ́tò láàbì dí kòtò nú ẹ̀sìn tẹ́sí tí bá bẹ nú ẹ̀sìn wa ẹ̀sìn rẹ ò pé ìwà rẹ náà ò tún tó nǹkan kí lọ́lọ́run fẹ́ wò wọ́n la yóò lè fọ́lọ́run àti sàánù rẹ báwọn kí ló wí ọmọ yìí. Fàkọ́dí ẹkúnnù mi wù táwọn kẹ́lẹ́dùn fún ní àálí àlìjánátì. Ilẹ̀kùn tí a sì ò sí fún ọ nínú àlìjẹ́ náà ọlọ́run lè fi wá sí fún ọ o. Jẹ́ kí wàá rẹ dáa. Ó dáa kóbìnrin fáyìn. Ó dáa kí èèyàn fáyìn. Ẹ jẹ́ pé láti rí ọkùnrin káwọn ẹni mo kún ní obìnrin. Ó dáa kọkùnrin fáyìn. Ó dáa kọkùnrin fáyìn. Ó dáa. Àmọ́ bó ṣe lè fáyìn tó o bá rẹwà bá ń sá ni ọ́ ò wúlò. Ò níwà. Ò wúlò láyé ò wúlò lọ́dọ̀ ọ̀rọ̀. Íńjìnì wa lọ́rọ̀ wà áfítà. Gbogbo wa ní ìsìbọ́dì là ń tún ṣe. Mọ́tò ń ṣe èéfín ẹni ọlọ́bọ̀ panẹ́pìtì ẹ̀ lọ́dọ̀ panẹ́pìtà. Íńjìnì mọ́tò dá oní ọmọ change body. Bẹ́ẹ̀ lórí ẹni inú rẹ̀ ò dá. Tí wọ́n á tún gbogbo bọ́dì ṣe yín tán rẹ̀ ni. Ẹ dákun, ọ̀gáníìkì tó ń lò sára rẹ̀ ìwà rẹ̀ náà nídìí ọ̀gáníìkì mú ló fún. Ó dáa kí ẹ mọ yááyì tààrà. Torí bàbá ṣe wá sí ìwàjú nísìn, wọ́n ní àbá nísìn, ṣé ìyàwó rẹ̀ ò kọ́ inú ilé, wọ́n ti mú mi sọ́wọ́. Ìyàwó mi dẹ̀ fáìn. Mo ṣẹ̀ ṣáà ní tó mú, mo dẹ̀ rí mú. Wọ́n pọ̀ lẹ́ta skírínì, àmọ́ òun ìwà rẹ̀ tẹ̀sùn wọn. Ìwà làwọn fi ń fẹ́ yàn ká tó wu ẹwà rẹ̀. Ẹwà ti sọ́pọ̀lọ́sì kí ló ń wí? Ẹni tó lọ́wọ́ bò dá kó fáìn látàkì àmọ̀ gan, ó ti wá fáìn láyé yìí, wọ́n ti ta artificial fáìn fún un, ó sì fi tiẹ̀ ìwọ́n tó fáìn látọ̀dọ̀ ọlọ́gbọ̀n. Àwọn fítà tó yanjú yìí. Ọlọ́run dùn ọ́nú fóònù ó dùn ọ́nú. Ó lo fítà nísìnyí, gbogbo pọ́ńtẹ́nì òsì tó ń wájú yóò bọ́ ṣe tó wáyé. Wọ́n lè wá yí ọ kí inú wọn bàjẹ́ o. Àwọn ẹlẹ́yìn fóònù náà inú wọn kọ́kọ́ dùn náà pé this babe hot o. Ìyá ń bá lọ. Gbogbo hips òsì tó ń wájú fítà ó fún ọ yóò bọ́ ṣe báyìí. Tó bá fẹ́ wúra rẹ bó ṣe fẹ́ wò ó mẹ́wọ̀n. Àmọ́ bọ́lọ̀ ṣe dá wọ́n náà wá dún wájú ìṣẹ̀lẹ̀ mi náà nì.